Aṣofin orílẹ̀-èdè Nàìjíríà ti kó Sorileede Amẹrika o. Èrìnwó àjànàkú sùn bí òkè. Ńṣe ni omi ẹkún sàn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí láàárọ̀ ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pẹ̀lú bí ọ̀kan lára wọn Sẹ́nitọ̀ Òkè Ezia tó ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ Enugu ti gbèkúrú jẹ lọ́wọ́ Ẹ̀bọ̀rà lásìkò tó ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn kan ní United Kingdom. Ezia ló jẹ́ ọ̀kan lára àwọn sẹ́nitọ̀ látinú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ìṣẹ̀lẹ̀ ikú Ezia yìí yóò di ìgbà kejì láàrin ọdún méjì tí sẹ́nitọ̀ tí wọ́n dìbò yàn sílé ìgbìmọ̀ aṣòfin àgbà láti ìhà gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí yóò jáde láyé. Lẹ́yìn tí ìròyìn ikú rẹ̀ dé ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn. Wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ ẹ̀dá, ẹni tó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn, tí wọ́n sì sọ pé ikú rẹ̀ yóò mú àlàfo wà nítorí pé ó jẹ́ akíkanjú olóṣèlú. Nígbà tó ń sọ̀rọ̀, Sẹ́nitọ̀ Orji Usu Kalu ní àyà òun já nígbà tí òun gbọ́ ìròyìn ìbànújẹ́ náà. Ó wá fi ìwé ìbànúkẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Enugu àti àwọn mọ̀lẹ́bí Ezia. Lára àwọn tó tún fi ìwé ìbánikẹ́dùn ránṣẹ́ ni Sẹ́nitọ̀ Natasha Akpoti tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi.